Babaláwo do ejú. Babaláwo do. Ayé mi tèmi bá mi. Àwọn yẹn máa bọ̀. Àlùfẹ́lẹ̀ kókó sówó lọ́wọ́ mi fẹ́ sáré sí nǹkan. Òṣùwò lọ́wọ́ ẹ̀ kẹ́. Rédíò tó ń tà yín ariwo ẹ̀ pọ̀. Ariwo kí ló pọ̀ àní sówó lọ́wọ́ mi. Owó náà ló wà lọ́wọ́ mi. Owó náà tó dá fún mi lánàá ló wà lọ́wọ́ mi. Owó náà yẹn o. Ìbòlẹ̀ kò sí ìwọ̀n báyìí màsájà ara yẹn. Kò sẹ́ni. Ìbòlẹ̀ kí ló ń sọ. Ó wà pẹ̀lú owó àlápò mi. Owó èmi kà ní o. Mo ta ló sẹ̀ sanwó fún mi o. Èmi ka kí ni bẹ́ẹ̀ bá ti bá sọ̀rọ̀ sí lẹ́yìn láńlọ́ọ̀dù. Babaláwo. Kí ni báyìí màsájà? Ó lè bá mi màsáàjì. Má fọ́. Mo wà pẹ̀lú ẹ. Ọ̀pọ̀. Ṣàpẹ́ òsín lé mi. Kò lè lù wá. Owó náà nílé yẹ. Owó náà nílé. Ẹni tí ẹ̀mí náà wà. Ó ti bọ́ ní mo dání. Mo dáràn. Kí ni ṣe yín? Mo ti tó ẹsẹ̀ mi o. Ẹ wò. Ẹ dúró. Kí ni kí mi? Kí ni mi? Kí ni etí ẹ rí? Kí ni mi? 24 àti 4 méjì. 2 4 4 4. 4. Ẹ wò. Mo ń bọ̀. Ẹ jẹ́ sáré lọ hospital. Hospital bá wù. Abẹ́rẹ́ mi kò kọ́ tí mo fẹ́ gbẹ́jẹ́ sáré gbọ́n tí mo tọ́tọ̀ tí má ti gbà pé yín wà yóò sí mi. Ìbàdàn. Olùbàdàn fún mi sí bó sọ pé máa wọlé ní gbogbo ẹ̀rí ti wà lọ́nà. Ìyá wọlé àwọn eré tí mo ṣe fún yín náà kọ́ ara Ẹ bá lọ parí ẹ̀ fún mi. Ẹ sì báyìí. lọ hospital. Ìlú kan. Ìlú kan. Mo bá mi ọmọ yìí mo fi kì í lù pọ̀. Owó náà ti jẹ. Yílù kan. Yílù kan. Olórí burúkú ti rẹ́dí ẹni tó máa kó bá mi ò tí ṣe tán sẹ́yìn ò ṣe tán báyìí. Ọkọ̀ fọwọ́ forí ọyàn mi lásìkò kàn yí rédíò sókè ó sá lọ.